I allow Osemioma, friends and well-wishers, to join her to dance. Osemioma, why you got that now? And the old wonder, aka Swagger Lady, let us go further for the business proper.
Asola
una go take the do. Igo egi fogo buwa. Iwani yo parliament. Iwani yo parliament. Iwani yo parliament. Iwani yo parliament. Parliament yo yeah. Oh yeah. Number one. Ọ̀kọ́tẹ̀ bòjì bòṣe. Ẹ̀hísì ní bòṣe. Dọ́kítọ̀ ẹ̀hísì you wá ṣe bọ́bọ̀. You go dey see money dey lose. Prince you go dey see money dey lose. Ìbí wọn ní yóò parliament. Akátá màmá yẹn ní wáyé. Akátá màmá yẹn ní wáyé. Àjẹsùn wà náà wò kàmí. Àbẹ̀ prince. Obi amọ̀rọ̀ ṣe. Àkọ́bẹ̀ ìyàwó His Royal Highness the golden tide the business guru. Supi Parliament yóò Parliament àkọ́bẹ̀ ìyàwó ìwé ṣe wọ́pọ̀ ìwé ṣe bùkẹ́ lọ́la ìyàwó the president bọ́sẹ̀ ìwé ṣe wọ́pọ̀ Dr. Ellis ìwé ṣe wọ́pọ̀ the enoge as Uroyi Kingdom ìwé ṣe wọ́pọ̀ Parliament yóò Nàìjíríà sọ ní àwẹ̀ ní ìwúwàjò Parliament àkàmàmẹ́lẹ̀ ní ìwúwàjò wàwẹ̀ yọ̀ máa lò ní Parliament Dr. Ahis Parliament Asẹ̀nà pé máa Nàìjíríà sọ ní ìwádò Oṣù Àgàmẹ́wẹ̀dò Parliament Obi àgbà ọ̀ṣẹ́gi bò. Parliament ní bọ́sẹ̀ ìwà ṣe bọ́bọ̀. Àmì prince ìwà ṣe bọ́bọ̀. Adé gòtì ìwà ṣe bọ́bọ̀. Mo kàwé ní bọ́sẹ̀ bùkà bùfàfà òwúrẹ́bí tàbí gbogbo. His Royal Highness. Ìwà ṣe bọ́bọ̀. Ọ̀nà bó ṣe náà tẹ̀ wọ̀ kàwé náà. Parliament yóò Parliament Saifua wàwá ṣe bàbà wàwá ṣe bùkẹ́ wàwá ṣe bàbà. Wàwá Parliament wàwá ṣe bàbà. Young doctor you go dey see money dey lose. The logo of Uroyi Kingdom. Wàwá ṣe bàbà Parliament ní bọ́sẹ̀. Dr. Ahis. The man that started the international entertainment. Agobe o, Yaselo. Osafebo Campbell Church, the Doge Mewendo, the president.
Thank you.